ẹ̀yin fans mi ẹ má gbà mí ele máa wọ studio lọ kéwì fàkéde mà ní. ọlọ́pọlọ ta kókó farabalẹ̀ gbọ́rọ̀ mi ọlọ́pọlọ bá ń wọ̀ yájà. Akéde ọpọlọ rẹ yọ orí òrò ó ṣe kiri kan wọ́n máa ìmájì pé bóyá ń kí kò bẹ́ẹ̀ fẹ́ bú Akéde tí mi ò tí ì blow yìí o wá ṣáná ẹnájì ewì yẹn sórí àwọn olórí àfa yín kó wá wà lórí àfa ibi tí àfa ti ń ṣe wáṣì kó ọ̀nà wá wà lẹ́yìn àfa kó máa gbé àfa mi tó ń sọ̀rọ̀ yìí àfa awéláwà lórí ọ̀gbọ́dọ̀ ṣọba yìí tì àfa ṣe kó wá máa kí orí àfa máa wú má ṣàánà ẹ pàwọ́ ẹ sí mi o gbogbo ẹnájì ẹ má ṣàánà ẹ sí mi o má waste talent ẹ fi face Akéde o èmi mo deep gan o wọ́n bẹ́ sí mi o wọ́n bẹ́ sí mi o òun kéwì ó tẹ̀ mọ èyí ké o tẹ̀lé olórí àfáàyè kó lọ máa kéwì lẹ́yìn ẹ̀ káde mọ̀ pé ó bẹ̀ sí gbọ́ ẹ̀yin ọmọ àlè dédé yìí. ó ṣe gbàgbọ́ lèmi náà ò ní gbàgbọ́ ọ̀gbẹ́ni gbígbó ohun gbogbo tó bá ti léèwọ̀ kò tó lẹ́ni tá a lè jọ́sìn fún àsọ̀ọ̀sà ò tó lóhun tá a lè jọ́sìn fún ó léèwọ̀ àṣé kò tó nǹkan tó yẹ ká máa pè lọ́lọ́run wa àsọ̀ọ̀sà tẹ́ ń bọ tó léèwọ̀ pátápátá àṣeranù lẹ́ ń dánwò. pẹ̀lẹ́ ọmọ tó gbẹ̀sì gbọ́. Akéde má lè ní òun fẹ́ lọ ṣe challenge òun fẹ́ ṣe ewé mi. àdúrà mi pé kó tún lọ studio owó tó yẹ kó fi jẹun tó lọ fi kọ ewì. sórí ọ̀tọ̀ ni pé ká bú èèyàn èmi máa sọ̀rọ̀ sí ẹ máa tún yọ fàtì lára ẹ ọ máa sọ pé Akéde ó fẹ́ blow wọn ni èmi fẹ́ blow ẹ bọ̀ èmi máa jẹ́ káwọn ará àdúgbò ẹ mọ̀ wípé kò sí kankan lórí ẹ kò sí kankan lọ́pọlọ ẹ ọ̀rọ̀ tó bá sọ ni máa ti yọ question eléyìí ṣe pé akádìpù nìkan mò ń wá ìwọ tó bá jẹ́ ọmọ kékeré ẹ̀sìn Islam náà tú jáde mo fẹ́ wò kan tó wà lọ́pọlọ rí yín kí n wò pé kí lọ kó síbẹ̀ èmi òjò tún lọ kéwì pé tó bá fẹ́ kéwì yẹn sọ pé ẹlòmí gbọ́rọ̀ ẹlòmí yí ṣùtù mo tún náà gan-an tún lè include ẹ̀ sínú ìwì tó fẹ́ ké yẹ ò pé ọmọ tó mẹ́sìn pẹ̀lẹ́ àbúrò ànábì wèrè wọn kẹ́lí fún físà ní Mẹ́kà lọ́fẹ̀ẹ́.